Ibrahim Chatta tí wọ́n sọ nínú fọ́nrán kan wípé kòkó ẹ̀gẹ́ wọ́n mú wá láti ìlú kan ní kì í ṣe ilẹ̀ Yorùbá àwa gẹ́gẹ́ kọ́ la ní ó lẹ́yìn wá béèrè lórí wọn kájọ ìyànnà wọ́n distort sí gbogbo ìtàn wa wọ́n bà ìtàn wa jẹ́ wọ́n wá mú tiwọn wá wọ́n fẹ́lẹ́ sọ́kọ̀ àwọn àwọn kọ́ àgbẹ̀ bá ṣe yí àgbẹ̀ bá ṣe ń jẹun níbi tí òyìnbó bá ní agbára láti sọ pé àwọn làwọn dá wa ni àwọn làwọn ṣẹ̀dá wa ni wọ́n sọ fún wa bẹ́ẹ̀ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ wọ́n ti green leaf ṣé gbogbo ewé kò ṣe green ni ibo lẹ ti rí green leaf bó ló ṣe jọ mọ́ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ tẹ̀tẹ̀ ẹ jẹ́ kí àwọn orúkọ wa kó rí mẹ́ẹ̀ ní orúkọ wa àwọn kan ni wọ́n gbé ibi odò Niger nígbà tí mo ń gbọ́ páàkì wa ìgbà tó yìnbọn òde tí wọ́n sì gbé wọ́n ní mo ń gbọ́ páàkì discover river Niger ẹ dákun àwọn kọ́ ni wọ́n mú mo ń gbọ́ páàkì lọ bí síbi tó lò wá ní àwọn ń jà sí ẹ̀sìn bí muslim ṣe ń jà sí kíní kan kírísítẹ̀nì jà sí kíní kan gbogbo tó jẹ́ value títí wa àwa sọnù first television station yẹn owó òkòkò ni wọ́n kọ́ owó òkòkò làwọn Awólọ́wọ̀ ni wọ́n fi ṣe first education free education tí wọ́n ṣe àwọn bàbá wa tí wọ́n ń gbin kòkó láyé ìjọ káwọn òyìnbó tó lè gbà táwọn òyìnbó dé tí wọ́n rí pé àwọn kíní mọ̀ ní ọ̀rọ̀ ajé gan òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sèmọ̀ dàrú ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ mi ẹ jẹ́ kí orí wa ó ṣe gbogbo ọmọ kàrọ̀ díẹ̀ ẹ má pè nǹkan wa ní nǹkan tí ò jẹ́ ẹ má fún ní ọkọ̀ kọ́kọ́ mọ́ oúnjẹ wa ló ń jẹ wa àwọn òyìnbó wọn ò fún oúnjẹ tí wọ́n ní ọkọ̀ Yorùbá àwọn pàtàkì níbi kéèkì bó ní kéèkì ṣe jọba kàràbọ̀ tó jọmọ́ra wọn ni nǹkan tó jẹ́ títí wa àwa làwọn ọkọ̀ èbó fún àwọn èbó òwò ọkọ̀ Yorùbá fún nǹkan tó jẹ́ títí wọn kí ló ń ṣe wá kí ló ti inferiority complex ń dà wá láàmú kò sí ìwé tí òyìnbó bá kọ tó jẹ́ history tó jọmọ́ nǹkan kan tó bá ti lè jọmọ́ history Africa tó jọmọ́ history Yorùbá irọ́ ni ó wà bẹ́ẹ̀ 80% tó wà bẹ́ẹ̀ irọ́ ni tí ó fẹ́ bọ̀ wọ́n ni wọ́n kọ́ bẹ́ẹ̀. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbogbo wa mo kí gbogbo ọmọ káàrọ̀ òjèrè pátá nílé lóko lẹ́yìn òdìbò tẹkùn tí láǹfààní lánàá tí máa gbọ́ mi lórí ètò ìtàgbé ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàfíà mo bá gbogbo wa mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amúlẹ́mi lọ́mọ bíbí wọn nílùú Ọ̀ṣun ọmọ àrùn onígbò ẹja kéèké ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ ọmọọba àlùfọ̀ aláyémọ̀rẹ́ ọmọ àbùnábù tọrẹ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹsẹ̀lì ṣàlàfíà mo bá gbogbo wa. ohun tí àjọ fẹ́ gbé ẹ̀wò lónìí mo fẹ́ dáhùn ìbéèrè kan èyí tó wà nínú yàrá ilé mẹ̀mí fún gbogbo àwa tí a bá fẹ́ láǹfààní láti darapọ̀ mọ́ yàrá ilé mẹ̀mí ẹ rí ojú ìlà tí ẹ fi darapọ̀ ní comment section fídíò yìí orúkọ ẹni tó ìbéèrè yẹn náà lẹ́ ń wò lójú òun àrùn ìbéèrè yìí ò ní mo fẹ́ dáhùn ìbéèrè tẹ̀wọ̀n ẹni ìbéèrè ó ní wọ́n ní gbogbo oúnjẹ tí à ń jẹ bíi ìrẹsì ẹ̀gẹ́ iṣu àti gbogbo èso kódà even cocoa was brought to Yoruba land. Well, my question is, what food are our forefathers eating before the arrival of this food and fruit? Ó béèrè ọ̀rọ̀ yìí látàrí fídíò kan tí ọ̀kan nínú àwọn eléré orí ìtàgé tèmi náà jọ́ kan nínú wọn ìyẹn ọ̀gá wa Ibrahim Chatta tí wọ́n sọ nínú fọ́nrán kan wípé kòkó ẹ̀gẹ́ wọ́n mú wá láti ìlú kan ní kì í ṣe ilẹ̀ Yorùbá ní àwa gẹ́gẹ́ kọ́ la ní ó lẹ́ni wá béèrè lórí wọn fẹ́ kájọ yẹn nàná lórí ètò tẹ́ ẹ bá kọ́kọ́ gbọ́ ìbéèrè yẹn àti bí ọ̀rọ̀ yẹn bó ṣe sound ẹ̀rí wípé ó rùn létí ọ̀rọ̀ yẹn ó jẹ́ ọ̀rọ̀ tó tako làákàyè gan ọ̀gá Ibrahim Chatta
ìwé táwọn kà ìwé ni wọ́n ti gbogbo tí wọ́n sọ yẹn inú ìwé ni wọ́n ti kìí ṣe bó ṣe rí gan ni wọ́n ṣe sọ yẹn. gbogbo oúnjẹ tí à ń jẹ nílẹ̀ Yorùbá là ń pèsè fúnra wa nílẹ̀ Yorùbá kí àwọn àtọ̀húnrìn wá tó wá kọ àwọn baba wa lẹ́rú kí wọ́n tó wá. tó bá ṣe báwọn ni wọ́n mú kòkó wá fún wa ni ẹ dákun ó ṣe wá jẹ́ pé ìran Yorùbá náà ní tún wá export kòkó jù ní gbogbo West Africa ní gbogbo àgbáyé. The largest producers of cocoa ilẹ̀ Yorùbá ni àwa ni. sáwọn náà ni wọ́n fún wa ní igi ọ̀pẹ torí igi ọ̀pẹ láti rí epo àwọn láti produce epo jọ la process epo jù torí pé a ya ọ̀lẹ àwọn tí wàá ní sì ti ya ọ̀lẹ ló jẹ́ kí àwọn kẹ́kọ̀ọ́ kan ìmọ̀ dìmẹ́rì. ẹ lọ wo ẹ lọ Ìbàdàn ẹ lọ Ọ̀yọ́ ẹ lọ sí àwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ́ àwọn ìlú ṣẹ̀ǹbáyé gbogbo àwọn ilé lálálálálálá tẹ bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn ilé ayé ìjọ tán ti kọ́kọ́ tẹ̀ tó kí àwọn òyìnbó tó lọ́la káwọn ó wá sí ibi tí ń jẹ́ ilẹ̀ Yorùbá rárá. gbogbo àwọn ilé tí wọ́n kọ́ yẹn àwọn owó tí wọ́n rí látara àwọn nǹkan ọ̀gbìn bíi kòkó bíi iṣu bíi kókò àwọn owó tí wọ́n rí látara àwọn nǹkan yẹn ni wọ́n fi kọ́ gbogbo àwọn ilé òun ni wọ́n fi máa ń pè àwọn bàbá wa láìjọ́ ní àwọn olówó kòkó àwọn olówó ẹ̀gẹ́ kòkó tó já wípé ibù gan láyé ìjọ mímọ́ lálẹ́ hù nínú oko làwọn kan wá fẹ́ ara nǹkan táwọn ń pariwo tá à ń sọ ẹ má bà àṣà àti tiwa jẹ́ ẹ má bà nǹkan tó jẹ́ tiwa jẹ́ kò ní pẹ́ fẹ́ gbé ọlá fún àwọn nǹkan táwọn míì àwọn tó kọ́ bàbá lẹ́rú wọ́n distort sí gbogbo ìtàn wa wọ́n bà ìtàn wa jẹ́ wọ́n wá mú tiwọn wá wọ́n fẹ́lẹ́ sọ́kọ̀ àwọn kọ́ àbí wọ́n bá ṣe ń yàgbé bá ṣe ń jẹun níbi tí òyìnbó bá ní agbára láti sọ pé àwọn làwọn dá wa ni àwọn làwọn ṣẹ̀dá wa ni wọ́n sọ fún wa bẹ́ẹ̀. àwọn kan ni wọ́n gbé bí odò Niger nígbà tí Mongo Park wá ìgbà tó òyìnbó òde tí wọ́n sì gbé wọ́n ní Mongo Park discover river Niger ẹ dákun àwọn kọ́kọ́ ni wọ́n mú Mongo Park lọ bí síbi tó dò wà ní. sáwọn kọ́kọ́ ni wọ́n mú Mongo Park lọ sí ibi tí odò yẹn wà ní. tẹ́bí wá kọ́ sínú ìwé tiwọn ní history pé òun ló discover river Niger ṣọ́gbọ́n àkáyẹ̀nu. gbogbo oúnjẹ tá à ń jẹ nílẹ̀ Yorùbá ọ̀lẹ ló kó bá ọ̀pọ̀lọpọ̀ wá ní ìsìn àwa là ń produce oúnjẹ jù. owó kòkó ni wọ́n fi kọ́ kòkó ẹ lọ sí Ìbàdàn ẹni kòkó àsìnbẹ̀ first television station ní Nàìjíríà first television station yẹn owó kòkó ni wọ́n kọ́ owó kòkó làwọn Awólọ́wọ̀ ni wọ́n fi ṣe first education free education tí wọ́n ṣe àwọn bàbá wa tí wọ́n ń gbin kòkó láyé ìjọ káwọn òyìnbó tó lè gbà táwọn òyìnbó dé tí wọ́n rí pé àwọn kìíní mọ̀ ní ọrọ̀ ajé gan òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sèmọ̀ dàrú wọ́n sàfẹ́ kí gbogbo nǹkan ó jẹ́ tiwọn àwọn kan mú nǹkan wá fún yín èyí tó wá mú wá fún yẹn náà lẹ́tọ̀ọ́ àwọn fún wọn jù nílẹ̀ ìlú òyìnbó wọn ò lè gbé kòkó ibi wọn ìbò náà ti ṣe kòkó ṣebí ọ̀dọ̀ wa náà ti kó lọ wọ́n rí dìfáyẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní torí pé gbogbo náà ìfi lè rí dìfáyẹ̀ àwọn nǹkan yẹn wọ́n bàjẹ́ mọ́ yín lọ́wọ́ òjò wúlò òjò ṣiṣẹ́ fún yín àfi kẹ́ ẹ kó nǹkan yẹn kẹ́ ẹ kó wá sọ́dọ̀ tí wọ́n kẹ́ lọ rí dìfáyẹ̀ tó fi mọ́ epo tá à ń wà nílẹ̀ tiwa ní Nàìjíríà bíbá yìí. ẹ̀yin èèyàn wa náà ń gbọ́ mi ẹ jẹ́ kí orí wa ó ṣe gbogbo ọmọ káàrọ̀ jíire ẹ má pè nǹkan wa ní nǹkan tí ò jẹ́ ẹ má fún ní ọkọ̀ kọ́kọ́ mọ́ oúnjẹ wa ló ń jẹ wa àwọn òyìnbó wọn ò fún oúnjẹ tí wọ́n ní ọkọ̀ Yorùbá nǹkan tó jẹ́ titi wa àwa làwọn ọkọ̀ èbó fún àwọn èbó ò wá ọkọ̀ Yorùbá fún nǹkan tó jẹ́ titi wọn kí ló ń ṣe wá kí ló ti inferiority complex ń dà wá láàmú láàrin èmi àti yín kí ni Yorùbá ṣàwámà kí ni Yorùbá bread kí ni Yorùbá rice spaghetti kí ni Yorùbá ẹ̀ indomie kí ni Yorùbá ẹ̀ gbogbo àwọn oúnjẹ náà tó kó wáyé kò lóko kò ní èdè Yorùbá kí ló dé táwọn afẹ́ mọ fún àmàlà lóko ìbò kí ló dé táwọn afẹ́ mọ fún iyán lóko ìbò kí ló dé táwọn afẹ́ mọ fún àkàrà lóko ìbò kí ló dé táwọn afẹ́ mọ fún kúlí lóko
lè dèbò. ìbéèrè tí ẹni ìbéèrè yìí ìbéèrè tó jẹ́ wípé ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ ni tó kó bá ọ̀pọ̀lọpọ̀ kan nílẹ̀ Yorùbá tó kó tó fà wá sẹ́yìn débi tá a dé dúró torí wá sí àfẹ́ dàbí èbó àfẹ́ dàbí àwọn ìran tí èsì títí wa asáfẹ́ kú sóko ẹrú yìí náà òun náà làwọn alẹ́sìn wọ́n fi máa jà tí àwọn Christian bá ṣe kíní kan tán lo èbó tó torí pé àwọn èbó ni wọ́n mú àwọn ni wọ́n fún èbó wá tán bá ti wá lò nílànà èbó àwọn àfáàyín náà àwọn ló bá máa jìjà dùn láti lò nílànà lárúbáwá sẹ́yìn pé nǹkan ti ṣe wá ni. àwa ń jà sí ẹ̀sìn bí Muslim ṣe ń jà sí kíní kan Christian ń jà sí kíní kan gbogbo tó jẹ́ value títí wa àwa sọnù. oúnjẹ ilẹ̀ wa lóúnjẹ ilẹ̀ wa kò sí ìran tí Olódùmarè kẹ́ bí ìran Yorùbá kò sí tí wọ́n tì bọlẹ̀ nílẹ̀ wa yìí tí yóò mú àwọn nǹkan tí èsè títí wa tó ń wá òun la kà fún wa yẹn bíi spaghetti nínú àwọn fruit tí ó jẹ́ pé kìí ṣe títí wa òun ni apple kí ni Yorùbá apple ṣé apple ní Yorùbá kò ní. àwọn èso títí wa tó jẹ́ èso tiwa ẹ má fún wọn lórúkọ tí èsè dèbò ẹ má wọ ọkọ tí ò sí ẹ má máa fi irọ́ kẹ má fi ṣe kẹ má fi wá ká má ní mẹ́mẹ́ bí kéèkì pẹ̀lú àbò náà tẹ̀sẹ̀ máa ń pè àwọn pàtàkì ní bí kéèkì bó o ní kéèkì ṣe jọ máa kára bó tó jọ mọ́ra wọn ní. oúnjẹ wa ní ó kọ́ra dáadáa tí ẹ fi oúnjẹ wa lẹ̀ fún wa torí irú nǹkan yẹn náà ni Ibrahim Chatta ni wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nígbà tí òye yẹn ò sí kò sí ìwé tí òyìnbó bá kọ tó jẹ́ history tó jọmọ́ kankan tó bá ti lè jọmọ́ history Africa tó jọmọ́ history Yorùbá irọ́ ni ó wà bẹ́ẹ̀ 80% tí ó wà bẹ́ẹ̀ irọ́ ni tí ó fẹ́ bọ̀ wọn ni wọ́n kọ́ bẹ́ẹ̀ ẹ̀yin fúnra ara yín ẹ lọ wá ìtàn gangan tí ń jẹ́ ìtàn ẹ lọ mọ ìtàn yín fúnra ara yín ẹ má jẹ́ káwọn kan wá máa sọ ìtàn yín fún yín ẹ̀yin ní kẹ́ ẹ sọ ìtàn yín fúnra ara yín. ìdí èyí gbogbo oúnjẹ tẹ oníbèrè yìí tí wọ́n dárúkọ yìí gbogbo oúnjẹ yẹn pátápátá wà láti nǹkan wa o òyìnbó kọ́ ló mú wá fún wa o wọn ò mú wá fún àwọn babaláwa àwọn babaláwa ti ń jẹ iṣu káwọn òyìnbó tó dé o àwọn ní babaláwa bàbá wa ti ń jẹ iyán wọn ní iyán ló ń jẹ Ìjẹ̀ṣà sáwọn òyìnbó ló wá kọ́ wọn bá ṣe ń jẹ iyán wọn ló iyán ló ń jẹ Ìjẹ̀ṣà orí ló ń jẹ Ọ̀yọ́ kí náà ń pè ní orí náà ní ẹ̀kọ kí náà fi ń ṣe ẹ̀kọ àgbàdo àwọn bàbá wa ti ń jẹ ẹ̀fọ́ káwọn òyìnbó tó dé o gbogbo àwọn oúnjẹ wọ̀nyí láti ní làwọn bàbá wa fi ń ṣayé ni wọ́n fi ń fẹlá òun ni wọ́n fi ń pawó nílùú wa fi ní ilẹ̀ Yorùbá fi ń jẹ́lẹ̀ Yorùbá kí àwọn òyìnbó tó dé títí nígbà míì jáde láǹfààní àti pàdé mi lórí ètò ìtàgbé ní ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá adé èkejì pa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọdọ̀